ó nílò ìtúsílẹ̀ àwọn àgbà. Aago kan òru ni ó dìde kó o ṣe iṣẹ́ agbára yìí. Ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé, ó mú àmúbọ́, ó ń lálàkàlà, àwọn tó yẹ kó ṣàánú fún ọ ń kórìíra rẹ. Àbí ìwọ tíṣẹ́ rẹ lọ déédéé, ó fẹ́ káyé ó dá ọ dúró, ó fẹ́ kí wọ́n sọ ẹ́ dà tọrọ jẹ. Ìwọ tó yẹ pé tó o bá ṣiṣẹ́, o kì í rí àmì àdúrà. Ìwọ ló níṣẹ́ yìí. Aago kan òru ni wàá ṣe. Ṣùgbọ́n mo kọ́kọ́ gbàdúrà fún gbogbo ọkàn tó ṣe àmì. Ẹ̀yin tẹ́ ṣíà prógráàmù yìí, ẹ̀yin tẹ́ kọ́mẹ̀ntì sórí ẹ̀ tẹ́ fọ́lò péjì yìí. Gbogbo ẹni tí ò rí ẹ mú lọ́sàn-án, ẹni tí ò rí ẹ mú láàárọ̀, tó lọ́gànjọ́ òru lòun máa mú ẹ, ní orúkọ Jésù, Ọlọ́run kó gba agbára lọ́wọ́ wọn. Bí òkùnkùn kì í bá borí ìmọ́lẹ̀, gbogbo ohun tó ń là kọjá, gbogbo ohun tó ń gbomijé lójú ẹ, nírú àkókò tó bá fídíò yìí pàdé, ìwọ ló máa borí wọn. Kọ nọ́mbà wòlíì yìí sílẹ̀. Ẹ̀yin tẹ́ ń fẹ́ àdúrà, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba ìtọ́nisọ́nà, ẹ̀yin tẹ́ ń wá náà àbáyọ sí tẹ́ ń là kọjá. 0810 63 11 252 0810 63 11 252. Ẹ fọ́lò wa lórí Facebook, His Excellency Prayer Church lórúkọ péèjì wa. Ẹ ó rí àánú gbà. Aago kan òru là á ṣiṣẹ́ yìí. N tó máa ṣe ni wípé wàá lọ wá ìgò. Tó o bá ti rí ìgò, wàá mú picture ẹ̀ kan, wàá fi sínú ìgò yẹn. Tó o bá ti fi picture ẹ̀ sínú ìgò, iyọ̀ wàá rọ sínú ìgò yẹn. Wàá rọ iyọ̀ sínú ìgò. Tó o bá ti rọ iyọ̀ yẹn sínú ìgò, tó o bá ti di aago kan òru, gbé ìgò yẹn sílẹ̀. Wàá dé ìgò yẹn pa lẹ́yìn tó o ti rọ iyọ̀ sínú ẹ̀. Ṣí Bíbélì ẹ̀ sí Psalm 17. Psalm 17 yìí master key ni fún gbogbo àwọn wòlíì tó ní ìmọ̀ ẹ̀. Àṣírí àwọn ẹlẹ́yẹ ibẹ̀ ló wà. Wàá ka Psalm 17 yẹn ní ẹ̀ẹ̀méje. Tó o bá ti wá kà, wàá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Bẹ́ẹ̀ nìkan bá di iyọ̀ lọ́jà, ẹlòmíì ló máa tu nílé. Gbogbo bí adèmí lágbájá ọmọ lágbájá mọ́, ẹ̀yin áńgẹ́lì tó ní òru yìí, ẹ tú mi lẹ̀ lọ́wọ́ wọn, ẹ tú mi lẹ̀ lọ́wọ́ oṣó, ẹ tú mi sílẹ̀ lọ́wọ́ àjẹ́. Wàá gbàdúrà yẹn tí ó fi máa di aago 2 òru. Lẹ́yìn tó bá gbàdúrà yìí tán, dá iyọ̀ yìí sílẹ̀. Iyọ̀ yìí wàá kọ orúkọ rẹ sínú ẹ̀. Tó o bá ti kọ orúkọ rẹ sínú iyọ̀ yìí, yọ picture yìí, kó fi picture yìí rọ orí. Jẹ́ kí iyọ̀ yìí kó wà ńlẹ̀ fún ọjọ́ 3. Àlá tó bá lá nígbà tó fi picture rẹ rọrí, àlá yẹn máa tọ́ ẹ sọ́nà. Bí ò bá wá yí ẹ, pé wòlíì sórí nọ́mbà yẹn láti tọ́ ẹ sọ́nà. Iṣẹ́ yìí confam. Ẹ jẹ́ ká ṣe tẹ̀mítẹ̀mí. Ẹ ṣíà prógráàmù yìí bẹ́ẹ̀ tí ń ṣíà rẹ̀. Ẹ ó rí ọwọ́ agbára Ọlọ́run. Lẹ́yìn tẹ́ ẹ bá ti ṣiṣẹ́ náà tán, ní ọjọ́ kẹta, ẹ jẹ́ ká lọ da iyọ̀ yẹn nù.